Níbo lẹ ń lọ ẹ? A fẹ́ dọ́dọ̀ ìyá ara mu. Ẹ fẹ́ dọ́dọ̀ ìyá ara mu. Ìyá Mọ̀ṣúrà, ọ̀rọ̀ tí mo fẹ́ fi tú ọ létí. Mọ̀ṣúrà mi, ó jẹ́ kìlọ̀ fún un. Nígbà tí olóhùn kàwé tó sì jáde tó ṣe gbogbo ẹ̀ tán, kí ni tó kù? Ọjẹ́ sọ fún kó lọ mú ọkọ wá. Tí ó bá mú ọkọ wá, mo fún un ní oṣù kan. Tí ó bá mú ọkọ wá, mo ṣèfẹ́ mi nínú mi fún un. Èsì mo fẹ́ wí fún ọ. Ìfẹ́ inú mi tí mo ní ìwọ̀n ṣe fún un kò ní dùn mọ́ gbogbo yín ní. Torí tá a bá fẹ́ tẹ̀lé sèrí àná, tí ọmọ bá ti ṣe é láàkọ́kọ́ ní bàbá rẹ̀ báyìí, ilẹ̀ kejì ọyọ ti dọ́dọ̀ ọkọ yìí. Ẹgbẹ́ orí báwo ló ti ga jù ọ lọ. Àbí tí wọ́n bá rí lẹ́yìn ẹ̀, o ò ní sọ pé ọ̀rẹ́ rẹ̀ kan ló mú lẹ́yìn. Àbí nígbà tó ti ga tó wà, wọ́n kọ́ rẹ̀ mi ni. Nítorí náà, tí ó bá mú ọkọ wá kó tó tóṣù kan, mò ń ṣèfẹ́ lóhùn fún un. Dádì Mọ̀ṣúrà, ṣe rí nípa ọ̀rọ̀ lọ́kọdé, èmi náà bá a sọ̀rọ̀ lé lórí. Ṣùgbọ́n ń ṣe àwọn àlàyé kan fún mi. Àbọ̀rọ̀ mi ò yé yín. Ó yẹ kó ti sọ fẹ́yìn náà. Ọlọ́run mọ̀ ṣe wá lórí burúkú. Abiyamọ wo ni ó wà máa rí irú ọmọ tí ó wà máa wòran? À ń sọ̀rọ̀ lé lórí. Ìwọ náà fẹnu ara rẹ sọ̀rọ̀. Ẹ wò dáàdì. Ẹ má jàgbé mọ́ mi o. Kò sí nǹkan tèmi fẹ́ sọ o. Torí àwọn tí mò ń go àti pẹ̀lú bíi 6 months. Níbo mo ti fẹ́ rí 6 months. Láàárín 3 months láti máa ń dàrú padà táàtù láàṣẹ mọ́ o. Mi lè lè wá kọ́ sórí kiri pé mò ń wọ́kọ̀ o. So ẹ máa ní sùúrù bí tó ti dáa ni o. Mi lè máa ṣẹ̀ṣẹ̀ mi lè máa wọ́kọ̀ kiri o. Tọ́lọ́run bá ṣe pé àsìkò Ọlọ́run á mú ọkọ̀ tèmi wá o. Ìwọ ìwo ọmọ ọ̀ràn tó dáa, kó wo ọmọ ọ̀ràn tó dáa nínú wọn. Àwọn ọmọ gànfẹ́ tó ń tẹ̀lé kì. Èyí tí mo sá sọ fún ọ nìkan ọgbọ́n, oṣù kan ni mo fún ọ. Lẹ́yìn oṣù kan, ó rí i pé mo ṣèfẹ́ lónìí. Ó sì lẹ́nu yín kankan tẹ́ fẹ́ ṣe. Ọ̀dà kò burú, múra rẹ̀ mú wá sí i. Tá a bá ti dé àwa mọ́ tún sọ. Ẹ já síra lọ bí tá à ń lọ ká lọ ká dé. Ẹ mọ́ bínú ẹ dábọ̀. Yóò mọ́kọ wá, ó ṣèfẹ́ lónìí. Àní pẹ́ dé. Ètò kábíyì mo lẹ̀ fi máa dùn. Yóò mọ́kọ wá, ó ṣèfẹ́. Ọ̀rọ̀ kékeré kan ni mo ní kí n pè é fún láti ọ̀dọ̀ àwọn òbí mi dẹ̀ ni ọ̀rọ̀ yẹn ti ń wáyé. Dó mo kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ yẹn dìjà láàrin èmi pẹ̀lú wọn. Ṣùgbọ́n nígbà tí mo tún wá jókòó ní èmi náà pé wẹ́ ọjọ́ orí náà ń lọ díẹ̀díẹ̀. Bàtà bá tún fi máa rọ́jọ́ bíi mélòó kan báyìí. A tún sùrò ọjọ́ kan mọ́ ọjọ́ orí wa kọ́ lọ jẹ́ kí a pẹ́ láyé. Ọ̀rọ̀ tí mo wá fẹ́ báyìí sọ̀rọ̀ kékeré ni o. Inú mi á dẹ́ dùn tó bá fún mi lésì ayọ̀ lórí ẹ̀. Àwọn òbí mi sọ wípé kí n mú ìyàwó wá sílé. Mo dẹ̀ wo ìrìn àjò tèmi àti ẹ̀ ti jọ ń rìn bọ̀ ó ti tó jọ bíi mélòó kan tá a ti jọ ń bá a bọ̀. Kò wáyé ká kàn máa ṣe ní ẹlẹ́yìn ilé mọ́. Ká ṣe kí gbogbo kójú ó táyé kí gbogbo èèyàn mọ bí ó ṣe ń lọ láàrin wa. Mo ṣe ní kí n ránṣẹ́ sí ẹ kí n kí ẹ pé tán. Mo fẹ́ kó jẹ́ àjọ wà papọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó tòótọ́ yàtọ̀ sí bá a ṣe jọ ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ká di ọ̀kan ṣoṣo. Ọ̀rọ̀ mi ò jù báyẹn lọ. Abdullahi, ó ṣe kan. Ohun èmi náà bó ṣe wí. Torí ó ní tọ́mọ bá tó lọ́kọ ni. Ohun èmi náà ká tíjọ wà pọ̀. Ṣùgbọ́n ẹ̀yin ọkùnrin ò rí bẹ́ẹ̀. Tí wọ́n bá jọ wà ń ta báyìí náà ni wọ́n máa ń pọ́n rẹ̀ ní lẹ́nu la. Tó bá ti di pé èèyàn bá ti wọnú ilé tán sìn, ìgbà inú di mo ṣe kinní kan mo ṣe gbá tí ò kí ń dìjà tẹ́lẹ̀, ìgbà ló máa dìjà. Reason nìyẹn, but tó bá ti wá lè tẹ̀lé n tó wà lọ́kàn mi tí mo fẹ́ sọ ẹ̀, mo ti agree gbogbo tó sọ. Kí dẹ̀ ni tó wà lọ́kàn mi yẹn náà ni pé ohun mi kò lọ ṣe shopping fún mi. Aṣọ àkọ́kọ́ nìyẹn. Èkejì, wà fún mi ní 500,000 láti fi sí àkáǹtì mi. Ìṣètì tí mo bá kó wọnú ilé ẹ̀ tán tó bá ti ẹ̀ yọwọ́, màá mọ̀ pé mo ní nǹkan kan tí mo gbọ́kànlé láti máa fi ṣe business tí mo bá ń ṣe. Kò ń sọ̀rọ̀ lọkùnrin tí ń ṣe orí ẹ̀ tó bá lọ ilé làpò tí jókòó dédì wà padà wálé náà ni wà
dé bá mi lé reason nìyẹn tó bá dé ti ṣe yẹn fún mi ó ti tán àmọ́ àmọ́jọ. ṣé yẹn ni. n tí mo fẹ́ nìyẹn. ó kéré ẹ jẹ́ kí n bí ẹ́ question kan. tó bá fẹ́ ṣe shopping bí èlò ló lè mú lọ sọ́jà láti fi shopping fashion. wẹ́ gbogbo ala ti mọ títa ń wé sìn ní tó ṣẹlẹ̀ ni pé ṣáà pé bàbá dé tá ń sìn aṣọ aráṣọ 20,000 àárẹ̀ tó jù bẹ́ẹ̀ lọ àdẹ̀lẹ̀ rí èyí tí ò tó bẹ́ẹ̀ ṣùgbọ́n mi ì mọ bí àpò ẹ̀ ṣe rí bó bá ṣe fún mi máa gbà bẹ́ẹ̀ máa fi fẹ́ gbà ní tó bá ní lágbára ni kò fún mi lórí aṣọ kò jù bẹ́ẹ̀ lọ. ó dáa lágbára Ọlọ́run kọ́lọ́n kò fojúmọ́ rí mọ́ wa tó bá di bí aago kan ní ọ̀la wà bá mi máa fún ẹ ní 100,000 naira kó lọ lò kó lọ fi ṣe shopping ṣèyẹn lé ní kó lè mọ̀ bí mo ṣe nífẹ̀ẹ́ sí pé gbogbo ọ̀rọ̀ tó ń sọ yẹn ó ń touch mi gan bet n tí ò lè jẹ́ kí n sọ̀rọ̀ much kó má máa lérò pé ọkùnrin ẹnu yín dùn kankan náà ní gbogbo yín kó lè mọ̀ pé tèmi yàtọ̀ nínú gbogbo ọkùnrin pẹ̀lú ògo Ọlọ́run tó bá ti fún mi ní ọjọ́ fún introduction wa máa fún ẹ ní 300,000 naira máa bá yín deposit ẹ̀ sákàǹtì lọ́jọ́ yẹn wá tún máa gbọ́ o Ọlọ́run bá ti wá ṣe ọjọ́ yẹn ní rọrùn tó bọ́ sí rọrùn tí a rí wàhálà tí o ṣe nǹkan kan tọ́lọ̀ mọ́jọ́ tá a rọ́jọ́ ayọ̀ pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run lẹ́yìn tá a bá ṣe introduction tán tó bá ní tó tún máa múnú ọkùnrin dùn pé èmi náà níyàwó pé tó kọjá pé èèyàn ọkọ àti ìyàwó jọ wà lásán ṣá mo ṣá tó fún mi lésì àpé tọ ọkọ mi o ó ti dúró àdúrà ti gbà o àti fún ẹ ní additional 300,000 naira sí owó yẹn kó o ti di tèmi pátápátá nìyẹn o tọ́lọ́n bá tún wá ṣe gbogbo ẹ̀ tó tún wá bọ́ sí rọrùn táàrógun omi ò tó ẹ̀jẹ̀ ò tó tá a gbọ́ tìyá tá a gbọ́ tọmọ tí gbogbo ẹ̀ já sí rọrùn lọ́jọ́ òkúnlẹ̀ Mariam máa fún ẹ ní sum of 1 million naira. ṣe pé ìyẹn tún kí ló fi bẹ̀rẹ̀. ó ṣe gan-an. so Ọlọ́run á jẹ́ ká bára wa pẹ́ a ṣe wá lọ́rẹ̀ ara wa inú mi dùn pé nǹkan tí mo béèrè lọ́wọ́ ẹ̀ ó ṣe fún mi ní ọ̀rọ̀ ó ṣe gan ni. wẹ́n mo ti gbọ́ sọ pé gbogbo tí wọ́n bá fi ẹnu sọ gbogbo ẹ̀ ló máa ń yá ju tí wọ́n bá fi ọwọ́ ṣe lọ but mo ti gbọ́ ohun tó sọ yẹn ṣùgbọ́n tó bá dọ̀la tó bá má dé òun rẹ̀ sẹ́ èmi náà wá ṣe tán mo rẹ́dí láti lọ bá àwọn òbí mi láti sọ fún wọn déètì tán bá mú àwa sọ fún ìwọ náà máa sọ fún àwọn màmí mi. ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run. ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run. ká má sọ ohun tí a fẹ́. ṣé kò sí o tẹ́ mú mi wá sọ́nà tó jìn báyìí. jọ̀ọ́ ṣé ò bínú pé mo mú ẹ wá sí ibà ẹ̀. ṣòro ọ̀rọ̀ tí mo fẹ́ bá ẹ sọ yìí mi ì fẹ́ kí etí púpọ̀ kó gbọ́ sí rárá ṣọ́ọ̀mù yẹn ń sìn ọmọ kan ni mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ dágẹ̀ ilé yẹn ló ń gbé báwo ló ṣe jẹ́ sí ẹ náà. ọmọ wo nìyẹn. ó light in complexion like this àná ó rí rùmùrùmù bí ẹ̀fọ́ etídò. kò ga púpọ̀. kò fi bẹ́ẹ̀ ga. orí ẹ̀ pé. àǹtí táwà nìyẹn. that is good. so ó mọ nǹkan tó ṣẹlẹ̀ sórí àtọjọ́ tí mo ti rí ọmọ ẹ mi ò ní parọ́ fún ẹ àtọjọ́ ẹ nífẹ̀ẹ́ ti ń jà lọ́kàn mi in fact mo fi máa ń lálàá dánwò so ìkọ̀ọ̀kan tí mo kàn fẹ́ kó ṣe fún mi lórí ọ̀rọ̀ ọmọ yẹn ni pé bá ń gẹ̀ẹ́tì kọ́ńtàtì ẹ̀ ìwọ tó bá ti lè bá ń gẹ̀ẹ́tì kọ́ńtàtì ẹ̀ báyìí ìwọ ń tiẹ̀ fi gbẹ́lẹ̀ fagbépo. bùrọ̀ Muyideen. jàmí o. ṣé ẹ fẹ́ gbọ́ tọrọ philandera ni. ìtumọ̀. nǹkan tí mo mì ní pé látòrí ilé lọ sílé látòrí ilé lọ sílé ẹ má bà wọ́n tètè ni. ẹ jọ ṣé mo bóbìnrin yẹn ṣe jẹ́ sí mi. báwo ló ṣe jẹ́ sí ẹ mò ń bi ẹ náà. she is my biological sister. sister ẹ ni. jamiu orí ẹ pé inú mi dùn bí mo ṣe gbọ́ pé o sọ pé sister ẹ lè gẹ yẹn ó túmọ̀ sí pé ibi tá a fẹ́ gbin obì sí obì ti là òun bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé bí mo ṣe máa take care ọmọ yẹn ó tuntun lè kàn sí lọ́dọ̀ mi nìyẹn. ìgbà tá a pa ọ̀gbẹ́ni ni o a gbọ́dọ̀ pọ̀ máa wo bẹ́ẹ̀. Muyideen ẹnu yín dùn mo ti mọ̀ yín kì í ṣe ní kí ṣàánú ó ti ju obìnrin méjì mẹ́ta tí mo ti bá yín gba nọ́mbà wọn lọ but story yẹn ò kì í last
mo mọ̀ yín náà story yẹn ò kí n lọ́ọ̀ tẹ́ fi máa ń jù wọ́n sílẹ̀ mo mọ̀ yín dáadáa kò lè possible. sori Jamiu mi ò fẹ́ kó rántí past ṣọ́ mi yẹn sìn we are talking about the present now ṣọ́ mi yẹn sìn mo dẹ̀ fi ń dá ẹ lójú wípé ọmọ yẹn mo máa really take care gan. ìpátá àpọ̀gbẹ̀rì àlepọ̀ máa wo bẹ́ẹ̀ mo mọ̀ yín dáadáa ẹ wò ká lè mí gẹ́jọ́bìnrin ni bí mo dúró tì yín má ti fọ́ fún yín ẹnu yín ti dùn jù. so nǹkan tó ń gbìyànjú àti sọ báyìí ni pé o lè ṣiṣẹ́ yà bí. kò ṣeé ṣe mo mọ̀ yín ẹwẹ́ wo ẹjẹ́ ìsìn síwájú mo fẹ́ padà sílé. Mọ̀súra sórí Yorùbá bọ̀ wọ́n ní iṣu àtẹnumọ́ràn kan kì í jóná lórí ọ̀rọ̀ tí mò ń bá ẹ sọ láti ìjọ ẹ̀ náà ni mo ṣe wà lórí ẹ̀ mi ò ní parọ́ fún ẹ sórí bí mo ṣe wà ẹ̀ mo nífẹ̀ẹ́ gan o Ọlọ́run in fact mi ò mọ̀ bí ìfẹ́ ṣe máa ń rí nínú ọkàn mi anytime tí mo bá ti ń wojú ẹ̀ báyìí ṣọ́ mi ẹ̀ ń sìn so mo kàn máa ń wò pé kí ló fi ṣorí lọ́dọ̀ mi because ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló pọ̀ sí ìgboro ní tó wá sọ pé Mọ̀súra in fact mo fẹ́ fẹ́ and then á dẹ̀ wù mí kó consider mi á wù mí kó tiẹ̀ fún mi ní trial mo promise ẹ pé mi ò ní disappoint ẹ. It's not as if mo fi ẹ ṣakọ tàbí anything but mo understand mo dẹ̀ mọ gbogbo wàhálà ẹ̀ bó ṣe máa ń pò ilé wa kì í ṣe pé mi understand mo understand ẹ̀ ṣùgbọ́n nǹkan tó dáa ń fẹ́ àdúrà èyí tó dẹ̀ ṣe kùnkùn náà òun náà fẹ́ àdúrà so màá fẹ́ kó jọ kó fún mi bóyá bíi 3 days mo fẹ́ ṣe àwọn findings mi so tó bá dọ̀tun máa appreciate ẹ̀ tó bá lè padà wá lọ́tún tó bá gbọ́ fìgbà. Well, actually Mọ̀súra dáadáa náà ṣì ní ọ̀rọ̀ tó sọ ìyẹn ọ̀tún là ó ti pẹ́ jù. kò pẹ́ jù ẹ̀ka ṣàgbà ẹ̀kọ́ ọ̀tún la ẹni ẹ̀kọ́ máa ṣe ojú nínú. ṣáàjì kó dọ̀tun náà kó dọ̀tun náà. ó kéré ní àṣà bóyá kó wá pa mí lẹ́sẹ̀ dà. ó ṣe ẹni tó ṣe fẹ́ ara rẹ̀ àríbínú Ọlọ́run ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run ohun tó Ọlọ́run fẹ́ òun ni ká dá wọlé ohun tó Ọlọ́run fẹ́ òun ni ká máa ṣe. mo rí i pé tinú báyìí ló fi lọ́ọ̀ fún mi because tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ọkàn mi á ti ga sókè báyìí bẹ́ẹ̀ mo sáà wò ní títí mo ti ẹ̀ tẹ́sítẹ́ ní gbogbo rẹ̀ mo lè gbé 100% ní lọ́ọ̀fù ẹ̀ ṣe mi inú mi dùn gan ṣé máa rí i. mi ti ẹ gbọ́dọ̀ má nífẹ̀ẹ́ mi ní nífẹ̀ẹ́ ta ni mo tún wá fẹ́ nífẹ̀ẹ́ tí mi ò bá nífẹ̀ẹ́ mo nífẹ̀ẹ́ láti ọkàn mi àwọn kan lè máa jìyà nítorí tí mi ò tiẹ̀ ríro ṣùgbọ́n mi ì wọ́ọ̀rì kò sí tí mi lè ṣe fún mi. ó wàá mọ nǹkan tó tún wá ṣẹlẹ̀ o mi ì lè wé tì mọ́ rárá fún ẹ̀fọ́ díndín mi ì nǹkan tó máa ń dín dómì ó wá dín dómì fún mi ó tó fi ẹ̀fọ́ díndín ó tó fi ní lórí ìpadà nígbà tí mo bá wà ní paradise. Miriam. Kí ló ṣẹlẹ̀? Mò ń bọ̀ ọkọ. Okay, my dear. Kí ló ṣẹlẹ̀? Kí lẹ tó wá ṣe? Kí la rí gbọ́? Miriam. Má Miriam mímọ́ tó bá fẹ́ sọ ni kò sọ. Ta lélẹ̀? Ọkọ mi ni. Àjọsọ bí eléyìí náà. Ṣé mo ti ní kó má wá síbí mọ́? Ṣùgbọ́n tójú ẹ fẹ́ rí lójú ẹ ti rí ṣó ti yẹ ọkọ tèmi leléyìí o. Ládùúgbò gbogbo nǹkan tí mo ṣe fún ẹ. Mo náwó mo nára fún ẹ mo ṣe gbogbo ẹ fún ẹ kí ló tún fẹ́ gbà. Ẹ dákun kí ló ná? Kí ló ná? Torí tó ná mi ì mọ́ kó tó wá gara tán sílé mi kí ló ná? Kí ló ná tọkùnrin ẹgbẹ́ ò ná rí? Ẹ dákun kí ló gbé wá tó ń jọ ẹ lójú ṣé torí pangolo tó gbé dání ṣé ló ń jọ ẹ lójú? Ẹ jọ ẹ kó pangolo yín kó wọn wájú ọ̀dọ̀ mi ṣó ti yẹ. Mo bẹ̀rù Ọlọ́run wo obìnrin yìí. Ìgbà tó mọ̀ pé òní kan ṣe kí ló tó wá fún mi lọ́jọ́. Gbogbo àwọn fámìlì mi ti máa sọ everybody wọ́n ti gbogbo wọn ti get set. Ṣebí àwọn òbí ẹ lóhùn láti pé kó fẹ́ yàwó ẹ dẹ̀ bọ́ sí títì ẹ fàyàwó ó dẹ̀ mú lọ sílé ẹ ṣe ìyàwó lọ́fẹ́ lomi ìrọ́pò. Gbogbo àwọn fámìlì mi ti dúró wọ́n ti ń fojú sọ́nà fọjú ayọ̀ wa. Ẹ lọ mú ìyàwó mi ẹ lè lọ mú títì kẹfì ọkọ mi jẹ́ ká lọ jèrè má jẹ́ kí lè fẹjọ́ dá wa dúró. Jóná kí ló ń jẹ́ lójú tó tẹ̀lé mi kiri sí
dàpọ̀ ta ló máa rí ẹni tí ò ní mọ̀ pé èèyàn wà ń bẹ̀ ẹ́. ohun tó Ọlọ́run fẹ́ òun ni ká dáwọ́lé ohun tó Ọlọ́run fẹ́ òun ni ká máa ṣe ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run. ẹ̀yin ènìyàn ẹ tẹ́tí ẹ gbọ́ o òdodo ọ̀rọ̀ dé ìfẹ́ Ọlọ́run ló yẹ ká ṣe ká má ṣe fẹ́ ara wa. wo adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run in fact ọ́fíìsì yẹn gan ni mo gbà dé bí báyìí dútó ìkan tí o bá mi sọ pé kí n yọ ní sẹ́lẹ̀. àjẹpẹ́ o máa ń kípa àdéhùn gan-an. bẹ́ẹ̀ ni iye ọmọlúwàbí náà ni. element of ọmọ mùsùlùmí rere náà ni. mú ìdí èmi mo ní kó padà wá lónìí. mo sọ fún ẹ mo ní mo fẹ́ ṣe àwọn ìwádìí kan kì í ṣe pé ìwádìí kan tó serious rẹpẹtẹ kan ni mo fẹ́ ṣe. Méjì bó ṣe máa ń pòrí ilé wa ò ń pè mí lórí fóònù lọ́sàn-án lóru mo rí pé o nífẹ̀ẹ́ mi gẹ́gẹ́ bó ṣe máa ń sọ. Èmi náà dẹ̀ nífẹ̀ẹ́ ta ló máa rí ẹrọ ọmọkùnrin tó ní wù. So mú ìdí fúdí èyí mo ní jẹ́ kí n fẹ́ bi ẹ́ ní ìbéèrè kan. irú ìbéèrè wo ni ẹ. Méjì ṣé lóòótọ́ ló nífẹ̀ẹ́ mi? ṣòtẹ́ rí Mọ̀súrà ọ̀rẹ́ máa ń funny at times o tún ṣe kò yẹ kó ṣe máa béèrè lọ́wọ́ mi pé ṣé mo nífẹ̀ẹ́ ìwọ náà ló sọ pé kí n bu àìwálé ni mo dẹ̀ wá tí ìfẹ́ ò bá sí níbẹ̀ ni mi ò ní máa bọ́dà ara mi pé bóyá mò ń pààrà bíbá ẹlẹ́mẹ̀sán lẹ́mẹ̀wá so mo nífẹ̀ẹ́ gan bẹ́ẹ̀ bọ́rọ̀ ẹ̀ ṣe bó ṣe ń jà rìnrìn lọ́kàn mi ló yẹ kí n mi tí délé gan ọ́fíìsì mo gbàdé bíbá ẹ̀ ó wù mí lọ́mọbìnrin náà. Ṣé ìfẹ́ tọkàntọkàn ni àbí ìfẹ́ orí ahọ́n? ṣùkọ́ tẹ̀ rí àwọn ìbéèrè tó bí mi ò ń fún ọ́ nísìnyí ṣéèyàn máa ń nífẹ̀ẹ́ orí ahọ́n ni ìfẹ́ tèmi ní sí ẹ o ó wá láti ọkàn mi ni in fact ká ní pé inú ṣe ń ṣí bí igbá ni kó o bá mọ irúfẹ́ tí mo ní sí ẹ ẹni tó bá wá sọ pé kí n má fẹ́ o ìpalára mi lẹ́nìyẹn wà. Mọ̀súrà. Quran. Bẹ́ẹ̀ni. Lọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀ni. Kí ló fẹ́ fìyẹn ṣe? Èmi àti náà la fẹ́ lò. Mú ìdí. Jọ gba Quran yìí. Ibi tó yẹ pé lóòótọ́ bó ṣe máa ń sọ wípé ìfẹ́ tó ní sí mi, ìfẹ́ tọkàntọkàn, ìfẹ́ tó tinú ẹ̀ wá ni. Gba Quran yìí kó fi Quran yìí búra pé kí Quran jẹ́ ìdìdì ìfẹ́ láàrin èmi àti kí nǹkan dẹ̀ máa yà wá. Ṣùgbọ́n tó wáyé pé ìfẹ́ orí ahọ́n ni kí Quran yìí gbogbo ìyà tó wà ń bẹ kó bẹ̀rẹ̀ sí ní jẹ. ṣé ó le tó bẹ́ẹ̀ ni? Kò le tó bẹ́ẹ̀. Mọ̀súrà ó ti ń take ọ̀rẹ́ yìí personally. Ewo ni ìjìyà inú Quran. Kó kàn fi Quran búra lásán kí ni big deal tó wà ń bẹ. Mọ̀súrà wà á ní sùúrù níbi tọ́rọ̀ dé dúró yìí ni o ṣọ́ọ̀ mi yẹn ń sìn. Ṣé bó nífẹ̀ẹ́ mi? Mi ò sọ pé mi ò nífẹ̀ẹ́. Kí wàá ní big deal tó wà ń bẹ gba Quran kó fi búra náà. Sórí àwọn Yorùbá máa ń sọ kinní kan wọ́n ní yára láti gbọ́rọ̀ ṣùgbọ́n lọ́ra láti fèsì. Sórí ibi tọ́rọ̀ dé dúró yìí ó máa take it easy kémi náà fi àwọn àsìkò yìí study ìwà ẹ̀ àwọn behaviours ẹ̀. O fẹ́ study mi? Mú ìdí. Ṣé o study mi tẹ́lẹ̀ kó tó wá máa disturb mi ni? Sórí ó ti high jù ṣọ́ọ̀ mi ẹ̀jẹ̀ ń study ẹ̀ dáadáa ṣòdì gbọ́. So how many months, how many years, how many days ló fẹ́ fi study mi? Wo Mọ̀súrà tí àsìkò bá ti tó máa jẹ́ kó mọ̀ jẹ́ kí n wá máa lọ. Okay, okay sir. Máa ṣe ìyọnu ṣòdì gbọ́. Kí n má sìn ẹ̀. A ní gbogbo Quran búra ó ní rárá. A tún ní káàsìn ó ní rárá. Ẹni tó jẹ́ gbọ́dọ̀ òun ní ètò wa bí òun ló tó sọ pé kí n pẹ́ òun lẹ́sẹ̀ dà. Ìjọ ọmọkùnrin ló wà. Ṣùgbọ́n ènìyàn ló burú jù nínú ẹ̀dá tó Ọlọ́run dá. Ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Ká má sọ ohun
àfẹ́ ká bẹ̀rù Ọlọ́run. ẹ̀gbọ́n ẹ̀ ọkọ ìyàwó àfà. àwọn ọmọ mi náà rán mi sí yín ní ẹ̀dẹ̀ tọ̀dọ̀ tiwa àti máṣọ ìfàtà àti ń taṣọ lọ wọ́n mi ní olópò wọ́n ṣàtìyẹn sí mi lọ́rùn èmi náà lè ti pa àwọn colleagues mi àti yanjú tolópò in fact mo ti san part payment wọ́n á ní ká bá ọkọ ìyàwó pé kí ló ń ṣẹlẹ̀ ní end àkóṣù lọlé àná àwọn pèsè mọ́mì ni ṣùgbọ́n àti dáàdì ẹ̀ náà ṣàlè bá wọn fi díẹ̀ sí ẹ̀gbọ́n ẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ẹ̀yin mò ń bá sọ̀rọ̀ ẹ dá mi lóhùn kí lè rí jẹ́ ẹ̀yin kọ́ mò ń bá sọ̀rọ̀ ẹ dá mi lóhùn ẹ mà sí lórí ìjókòó kí ló ṣe yín kí ló sọ. kí ló ṣe yín kí lè rán kí ló dé. mi gbọ́ kí ló sọ náà. àní preparation wedding àti máṣọ àti mú gbogbo ẹ̀ àti àdẹ̀ní kárábìrì yẹn di ti yín bí ẹjọ́ dáǹjà lé ọkọ ìyàwó ṣe máa ṣe báṣọ lọ́ọ́ ìfà bẹ́ẹ̀ ṣe kí ló ṣe yín. láti bí 3 days ago ń sìn gbogbo ẹ̀ ti fọ́jú pọ̀. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ níbi iṣẹ́ yín tó fọ́jú pọ̀ ẹ jẹ́ má ní problem ọjọ́ ayọ̀ yín kó káṣọ má máa lọ bọ́ léjìká yín jọ wedding ṣé wàhálà bí iṣẹ́ nàbí kí ló ṣẹlẹ̀ kí ló dé. tó bá tiẹ̀ jẹ́ bí iṣẹ́ ìbàdà tíṣẹ́ kan bá ṣe ṣe á wà ní ìṣe. kí wàá ló dé. Mariam olóhùn ò ṣe mọ́. ètò sì dé ẹ wá serious tẹ bá ti fẹ́ ṣe àwọn expensive jokes yín ẹjọ́ Mariam tèmi àti ẹjọ́ sọ̀rọ̀ oúnjẹ níjẹrin kí wàá ló ṣẹlẹ̀ ẹjọ́ gbé àwàdà mi wá jàre mi ṣáà láì fi ṣe máa ń bá mi ṣe àwọn expensive joke èmi àti Mariam tá a fi sọ̀rọ̀ níjẹrin á tó 30 minutes. mo ń sọ̀rọ̀ jẹta ìwọ ń sọ̀rọ̀ jẹrin aléyàn sọ fún mi pé òun ò ṣe mọ́. ṣe serious. in fact mo tiẹ̀ tún wò pé bóyá a lè resolve issue yẹn láàrin ara wa mo tún bẹ́ẹ̀ mo ń pè láti bí ìjẹta kò gbé kọ́ yẹn láti tó ti bá mi sọ̀rọ̀ pé òun ò ṣe mọ́ yẹn kò gbé kọ́. kí ló ṣẹlẹ̀ kí lẹ́yìn àti ẹjọ́ papọ̀ ṣe kọkùnrin mọ́ lọ́dọ̀ ni. bí mo ṣe ń pín ìgbọ́dọ̀ parọ́ fún ẹ ó ń tì mí lójú àti wá sílé láti wá sọ wípé ọ̀rọ̀ ti yẹ ni mo ti wò pé one of these days wàá yọjú sí mi a máa jọ sọ̀rọ̀ yẹn láàrin ara wa ká tó mọ̀ bá ṣe lọ máa present ẹ̀ lé in fact tí ìbá ṣọlá dókítà mi ló fún mi lábẹ́rẹ́ ló tún kó àwọn drug kan fún mi ló jẹ́ kó bá mi láàyè bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ etí wo ló máa ń gbọ́ tá a ti sọ fún everybody wípé a fẹ́ ṣe nǹkan ká wá sọ pé kò possible wọn ó tójú sú mi tó bá rú ẹ lójú wọn náà ká mẹ́sẹ̀jì tó sẹ́yìn sí mi ìwọ náà ká kó lè mọ̀ túmọ̀ nǹkan tí mò ń sọ fún ẹ ká. nǹkan ti dé. ayé òbí bàbá wa gbélé yìí o tàti dájọ́ orí sọ́nà. ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run ohun tó Ọlọ́run fẹ́ òun ni ká dáwọ́lé ohun tó Ọlọ́run fẹ́ òun ni ká máa ṣe ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run. ẹ̀yin ènìyàn ẹ tẹ́tí ẹ gbọ́ o òdodo ọ̀rọ̀ dé ìfẹ́ Ọlọ́run ló yẹ ká ṣe ká má ṣe fẹ́ ara wa ẹni tó ṣe fẹ́ Ọlọ́run lọ́lọ́run ń yọ́nú sí ẹni tó ṣe fẹ́ ara rẹ̀ á rí bínú Ọlọ́run ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Daddy Masrat. ayé rẹ̀ wọ̀n mọ̀ pé béèrè bẹ́ẹ̀ o àfikún náà mọ̀ sànú wa. sẹ́yìn mo ní ìlọ́dọ̀ ya sùlẹ̀yà lẹ́kẹ̀jì mo bá sì wọlé nísìn mo bá Masrat ló ti wẹkún ló ti yó ní gbogbo ara rẹ̀ ti rẹ̀ fẹ́ kún kí ló dé kí ló tún àyà mi ti ẹ̀já ọ̀tọ̀ ní tí mo pè kí ló tún ṣẹlẹ̀ ẹni tí ọmọkùnrin tó ń tún gbẹ́kẹ̀lé tó ń tún gbọ́kànlé tó ń ti gbà pé táwọn ti gbà páwọn fẹ́ra wọn tó ń ti gbọ́ ọmọ ti já ń kulẹ̀
jákulẹ̀ tẹ́lẹ̀ àgbélò. tọ ẹ̀yin náà ó gbẹ ẹ gbọ́ ọ̀rọ̀ yìí tápérò ọ tápè sí o ẹ wọ́n jẹ́ àdákẹ́ o nígbà tí ẹ̀gbọ́n rẹ̀ náà dìde níbi títí ń kàwé tó náà wà báwa ẹnikẹ́ni ó lọ́rọ̀ tó ń sọ fún wa níjẹrin ọlọ́mọ tó ń sọ fún wa pé a lọ mọ̀ wọ́n ó ní lọ́ba tó sọ pé lọ́ba sọ fún un lálẹ́ àná ló pè pé òun ò ṣe mọ́ o kó wọn mọ́jọ òun orí òun ní sàkáání òun mọ́ kí ló tún ṣẹlẹ̀ kí ilẹ̀ tún fàpọ̀ ó lóun ò mọ̀ màmá òun ẹ bá wọn mójútó ọ̀rọ̀ yìí ó ti sú òun náà o ni mo bá yà dìde ní bá ń bà báyìí ó ti náwó ó ti nára o ó di 4 o. kí ni ìṣẹ̀lẹ̀ láyé ọlọ́run kí ni ìṣẹ̀lẹ̀ tó ń sọ fún mi kí ni mo ń lọ ọlọ́run fi wá mọ́ ọlọ́run fi á mọ̀ mọ́. wo mọ̀mọ́ tí mo ṣe wọ́n wá nǹkan ṣe sí. ẹ má jà jẹ́ ọpẹ́ kò tiẹ̀ ní pẹ́ rárá. ẹ má jà wọ̀rọ̀ yín ran o. báyìí ni. ẹ wàá mọ tá a ṣe ẹ dìde ẹ tẹ̀lé mi kẹ ẹ lọ bá ń pẹ̀tù sínú. bóyá tó bá tiẹ̀ tó gbọ́dọ̀ tí yóò yẹ kó sùn. ẹ̀dá ènìyàn olóhùn tó rò gbogbo ohun tọ́lọ́run dá pátá kò dá lórí asán ṣùgbọ́n ènìyàn. sàlámà lè kọ́ àbá. ṣé àwọn alájà. àwọn alájà. èmi náà ní ilé kí wọ́n pè wá lórí ọ̀rọ̀ àwọn ọmọ yín tẹ́ sọ pé tó jóbìnrin pé ìgbà ọkùnrin tó ń pàdé kò ní tí tọ́jọ́ kò ní tí tó sùn wọ́n jà kulè wọ́n làwọn ò ṣe mọ́ ọmọ parọ́ fún un àti tó jẹ́ ọkùnrin náà sọ pé bákan náà ni. bẹ́ẹ̀ pọ̀ nípa àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹ̀yin méjèèjì lè fà o. fífà bò. ẹ ṣe ẹ jẹ́ kókó bẹ̀rẹ̀ látòrí ẹ̀yin bàbá wa mo fẹ́ kẹ́ ẹ rántí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí lórí istiara tí mo ṣe tọ́lọ̀ mú mi rí a mú mi rí ọmọ arábìnrin kan ìgbà náà ti pẹ́ o ẹ bá a ṣèpinnu pẹ́ fẹ́ kò pẹ́ kó jìnnà ọmọ arábìnrin lóyún fún yín ìgbà tó lóyún fún ẹ̀yin kò lọ ṣe oyún tárábìnrin iṣẹ́ ló mú òun tárábìnrin fi kú. ṣé ẹ ti òótọ́ ni ẹ̀yin náà mọ̀ wá fẹ́kẹ̀yìn náà rántí kó tó di pé ẹ wọlé bàbá wa yìí ẹ pàdé arákùnrin kan ẹ ṣèpinnu fún pẹ́ẹ́fẹ́ ó sì gbogbo tẹ̀ ń fẹ́ fún yín gbogbo sí tẹ̀mí lọ́rọ̀ rẹ báyìí tí ò ní fún yín kò gbá kó jìnnà kó di pé kẹ kó lọ sí ilé arákùnrin kẹmọ ní lọ́kọláya lẹ pàdé àwọn bàbá wa yìí lè bá jẹ́ arákùnrin kulẹ̀ pé ẹ̀ ṣe mọ́ ṣíṣe mọ́ tá wá sọ fún arákùnrin yìí olówó mú ìrònú bá tó fún ní ọgbẹ́ ọkàn tó dé pé ìgbà tó wá wọ mọ́tò lọ ìrònú yẹn ló ń rò tó fi last dent tó dé parákùnrin náà ẹlẹ́dàá àwọn méjèèjì olówó ń jà báyìí. kí lànà àbáyọ báyìí. ọ̀nà àbáyọ wa ọlọ́run gbà fún wa èyí tó kàn kù tẹ́ mọ̀ sí náà ní ìsinmi ẹ mọ̀ sí tọrẹ àánú tọrẹ sákàfúlà ẹ̀rẹ̀ máa gbà wọlé èmi náà dẹ̀ wà níbí náà tí mi náà máa bá pé pé ọlọ́run màá ránṣẹ́ sí àwọn àfáà ẹgbẹ́ mi yòókù àjọmọ̀ ṣàdúrà ó dẹ̀ mọ̀ pé inshallah òbíkúrẹ́ láti lọ ìbúrọ̀ ṣe bẹ lókè ọlọ́run gbàdúrà wa àwọn ọmọ yóò bá láàánú padà ìtọ́jú obìnrin yóò lọ́kọ ìtọ́jú ọkùnrin náà níyàwó ọkùnrin ti wà láyé. títà bá ṣàti ṣe ṣàfihàn láì náà ṣàánú wa lórí àwọn ọmọ ẹjẹ́ ìtọ́rí àánú. ẹ máa bá abẹ lọ́wọ́ adẹ́sẹ̀ yóò tọ́ o adẹ́sẹ̀ òrírọ́ pípa ni à ń parọ́ fáwọn èèyàn ní o. ọlọ́run gan sọ. wọ́n ti parọ́ fáwọn ọmọ wa o. inú ẹ̀rọ ọlọ́run sọ ó ní pé àdéhùn tá a bá lè ṣe ká mọ̀ mọ́ sáwọn ọlọ́pàá ṣe mọ́ nígbà téyìn mọ̀ pé ẹ̀yin fẹ́ arábìnrin lọ́jọ́ náà lọ kí ló dé tẹ́lẹ̀ fún ló dé fi kó lọ sẹ́yìn. ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù ọlọ́run ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù ọlọ́run ohun tó ọlọ́run fẹ́ òun ni ká dá wọlé ohun tó ọlọ́run fẹ́ òun ni ká máa ṣe ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù ọlọ́run. ẹ̀yin ènìyàn ẹ tẹ́tí ẹ gbọ́ o òdodo ọ̀rọ̀ dé ìfẹ́ ọlọ́run ló yẹ ká
ṣe ká má ṣe fẹ́ ara wa ẹni tó ṣe fẹ́ Ọlọ́run lọ́lọ́run ń yọ́nú sí ẹni tó ṣe fẹ́ ara rẹ̀ á rí bínú Ọlọ́run ká má sọ ohun tí a fẹ́ ká bẹ̀rù Ọlọ́run.